Pastor yìí bàbá ìránṣẹ́ Ọlọ́run ni yín àbí ẹ sọ̀rọ̀ sókè. Pastor ni mí sir. Pastor ni yín kí ló ṣe yín lójú. Ìgbà tí ní 2012. 2012. mo ti wà lẹ́nu ẹ̀ so. lẹ ti wà lẹ́nu ẹ̀ báyìí kí ló ṣẹlẹ̀. mo ń ka bíbélì nínú church lọ́wọ́. ẹ ń ka bible nínú church lọ́wọ́ gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run. He is reading Bible as a pastor in the church. Wọ́n ka bible lọ́wọ́ bible ni wọ́n ka o kí wá ló ṣẹlẹ̀. so láti bí ibi tí mo ti ń ka bible yẹn mo kàn rí pé ó kàn blank wà ní. ibi ẹ ti ń ka bible lọ́wọ́ ẹ kàn rí pé kí ló ṣẹlẹ̀. ojú mi kàn blank wà ní. ojú yín blank wá ẹlẹ́ǹka bible lọ́wọ́. bẹ́ẹ̀ ni sà. so bí ó ṣe dúdú bójú mi ṣe dúdú nìyẹn. ojú yín dúdú. bẹ́ẹ̀ ni mo wá ní sùúrù díẹ̀. mo ń bọ̀ ṣé ẹ ń rí mbẹ́. mi ò rí yín rárá. mélòó ni. mi ti ẹ̀ rí nǹkan kan rárá. mo rí pọ́n tí mo yín dé láti bí yóò tọ́sẹ̀ kan báyìí ọ̀sẹ̀ kan lẹ́tí wà ń bí mo ń gbọ́ ẹ wá ń ka bible lọ́wọ́ kí wá ló ṣẹlẹ̀. bó ṣe dúdú mo wá ní sùúrù. gbogbo nǹkan kan dúdú wá. tó yá ó tún ṣí díẹ̀. ó tún ṣí díẹ̀. mo tún bẹ̀rẹ̀ sí ní kà lọ. ẹ tún ń ka bible lọ. ok. ìgbà tó yá mo ṣe tún lọ nìyẹn. so láti ìgbà náà mo gbìyànjú mo ti ń káàkiri bóyá mo lè bí mo ṣe lè ní kí n survive ojú padà. so nínú ẹ̀ mo ti ta àwọn properties mi tí mo ní torí kí n lè ríran padà. ṣùgbọ́n kò sí oore ọ̀fẹ́ fún mi láti ríran. láti gbà yẹn mo ṣáà káàkiri láti gbà náà ìyá mi lé ìyàwó tí mo kọ́kọ́ fẹ́ ó lè dànù torí pé kó lè pé òun fẹ́ assist mi síbẹ̀ ìyá mi ò assist mi bí mi ò ṣe ríran. mọ́mì yín wá ń kọ́ báyìí. ó wà ní ìlú wọn lọ́hùn bí mi ò ṣe ríran ìyá mi á ní kí n lọ máa roko ìmọ̀ ní bá roko tán máa padà wálé tí n bá dé máa gbé oúnjẹ tó ní èèrà nínú ìyá mi á gbé fún mi pé kí n jẹ. mi gbọ́. oúnjẹ tó ní èèrà nínú. oúnjẹ tó léèrà nínú mọ̀mọ́ yín á gbé fún yín ká ẹ máa jẹ kò yé mi o oúnjẹ tó ní èèrà nínú mọ́mì yín ó gbé fún yín ká ẹ máa jẹ. kí lẹ ṣe fún mọ́mì yín kí ló dé kí ni mọ́mì yín kí ni ó ní ṣe pẹ̀lú wọn nínú ọ̀rọ̀ tá à ń sọ yìí. ẹni tó kàn tèmi kàn lè rò tí mo lérò pé bóyá ó lè fà á ni wípé ìyàwó tí mo fẹ́ nígbà yẹn wọn ò fẹ́ kí n fẹ́. ok ìyàwó tí ẹ fẹ́ wọn fẹ́ ok náà kí lẹ fẹ́ káwọn èèyàn ṣe fún yín. mo fẹ́ kí àwọn ènìyàn kí wọ́n ràn mí lọ́wọ́ kí iṣẹ́ ìránṣẹ́ lè rọ̀ mí lọ́rùn mi ò nílé ibi tí mò ń sùn gàtà ń sùn wọn rẹ wọn sí ilé àkàn manage bẹ́ẹ̀ ni. so kí àwọn ènìyàn ràn mí lọ́wọ́. mo ń gbọ́ tẹ̀yìn sọ pé wọ́n ti lè ń jáde àbí nǹkan kan kí lẹ ń sọ nípa pọ́n ti lè ń jáde ńlé mo ń gbọ́ tẹ̀yìn àti ìyàwó yín sọ ìyàwó yín dà. wọ́n wà láàrin àwọn ènìyàn. ok very good ẹ wá jókòó ẹ wá jókòó ẹ wo ẹ bá mọ̀ tí yẹn gbé dúró báyìí ọ̀yá ẹ̀dọ́gbọ̀ bọ̀ ilé. kí ló ṣe màmá yẹn kí ló ṣe wọ́n. ẹ̀yìn àtẹ̀sẹ̀. yé díẹ̀ padà díẹ̀ o díẹ̀ o ẹ lè fi kíní ẹ̀dó dáadáa ni díẹ̀ o ẹ má gbọ́ wọn báyìí. bàbá ẹ jókòó pásítọ̀ ẹ jókòó. wọ́n rọ̀ṣù wọn díẹ̀. ẹ má rọ̀ṣù wọn o kí ló ṣe wọ́n kí ló ṣe yín mà. ẹ̀yìn àti ẹsẹ̀ ló ń ṣe mí. kí ló ṣe yín lẹ́yìn àtẹsẹ̀. mi ò lè rìn ní. ẹ lè rìn. mi ò lè rìn ní gbogbo ara. Olúwa máa fún yín ní okun. náà ẹni tí àkọ́kọ́ gbé nìyí. ẹ pẹ̀lẹ́ màmá ẹni kílẹ̀ ní wọ́n ní kẹ́ ṣe. wọ́n ní exercise ká máa ṣe ní general hospital ní pé a máa ra nǹkan tó. àní ẹ má dárúkọ hospital mọ́ ẹ ṣàṣẹ pé hospital ẹ má dárúkọ hospital. ó yá. wọ́n ní a máa mú owó wá tá a fi máa ra nǹkan tó máa kó sí ní ìwé tí tá a fi máa kọ ní ọ̀rọ̀ sọ ṣe exercise fún ní tètè ẹsẹ̀ wọ́n máa kọ nǹkan fún wa tó wọ́n máa ra ta nǹkan fún wa tá a fi máa dúró àti jókòó tó yẹ pé wọ́n máa bẹ́ẹ̀tì yẹn mọ́ wọ́n ní pé pẹ̀lú mẹ́mórì ẹ̀ wọ́n máa ṣe ti àyẹ̀wò ọpọlọ ìsìn. Lovers all over the world. mi ì tiẹ̀ mọ̀ tí n bá sọ bet ògo ni fọ́lọ́run lókè ọ̀run ló ní pé inú ohun gbogbo kí a máa dúpẹ́. Number 1 kí oníkálukú dúpẹ́ tiẹ̀. Number 2 kí ẹnikẹ́ni má ṣe yọ ẹnikẹ́ni fún tí ẹnikẹ́ni ńlá kọjá.
kí ẹnikẹ́ni ó má ṣe yọ ẹnikẹ́ni fún tí ẹnìkọ̀ọ̀kan là á kọjá. Àwọn èèyàn náà wà nú ayé tí wọ́n tún ń la tó tún pọ̀ jù báyìí lọ tó tún ń là á kọjá. Ibi tẹ́nìkan pin ní tẹ́nìkan ti bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ àdúrà mi fún àwọn èèyàn wọ̀nyí torí tí n bá ní kí n máa gba ọ̀rọ̀ lẹ́nu gbogbo wọn yóò sùn àwa táwọn wò gan pé ṣé adúrún tán là á kọjá rè díẹ̀ làwọn tó wà ń bí bóun náà tún ṣe pọ̀ tó nú ṣọ́ọ̀ṣì wọ́n tán ń larú nǹkan báyìí kọjá wọ́n tún pọ̀ nú ṣọ́ọ̀ṣì bọ́ ṣe dé fún mi lọ́wọ́ gbé wọn lọ báyìí ẹ̀pá gàgbé fún wọn lẹ́gbẹ̀ẹ́ mẹ́rin. Kí ló ṣe yín lẹ́sẹ̀ ọ̀nkú? Kí ló ṣe yín? Ẹ sọ̀rọ̀ sókè. Mo rìn dáadáa tẹ́lẹ̀. Ẹ̀ ń dáadáa tẹ́lẹ̀. Ok. Láti bí ọdún 7 sẹ́yìn sísìn. Ẹ̀sẹ̀ yìí ni kíní ẹ̀ fi bẹ̀rẹ̀ sí ní ṣe mí díẹ̀díẹ̀. Kí ló ṣe yín lẹ́sẹ̀? Bíbá yìí ó ti ń fà mí. Bọ̀dá kí ló ṣe yín lẹ́sẹ̀? Mo rí tẹ́sẹ̀ yín wún bíbá yìí. Kí ló ṣe yín? Mo sùn sínú church. Inú church mo sùn sí. Ẹ sùn nínú church ṣé ẹ̀yin lẹ́ni church yẹn? Èmi kàn mo ní church yẹn. Ok. Mo lọ ṣe prayer ńbẹ̀. Ok. Tí máa tají mo kàn rí pé ibẹ̀ yẹn gbóná àbí inú òrùn mo sùn sí. Mo wá kúrò ńbẹ̀. Tó máa fi di àárọ̀ mo rí pẹ́sẹ̀ wú mo wá pe wife mi pé kó jọ o kó bá mi gbó mi kaná ó dàbí ẹsẹ̀ yìí nìdí. Màá ṣáà máa ṣe fọ. Ọmọ tó lápẹ́ndìs yẹn dà má bọ̀. Mo ṣáà ń ṣe mo ń fi omi gbígbóná di máa. They said that mi mọ̀ pé ẹsẹ̀ ti ń jẹrà inú tí mo kàn máa rí ẹsẹ̀ wa bẹ́ ní gbogbo ẹ̀ mo ṣáà ń gbìyànjú. Kí wàá nílẹ̀ máa ṣe sí bó ṣe wáyé? Wọ́n ní a máa operate ẹran tó jáde yìí wọ́n dẹ̀ máa tó. Ìlú náà máa ṣe operation bẹ̀. Wọ́n ní 250 ní pé gbogbo ẹ̀. 250,000 gbé síbẹ̀. Gbótó. Wọ́n fẹ́ ṣe operation ẹsẹ̀. Arábìnrin yìí mọ̀mọ́ ẹ̀ náà wà níbí. Ó ní appendix. Mọ́mí ẹ̀ dànù. Ẹ sáré pé mọ́mí ẹ̀ wá. Wọ́n ló ní appendix. Ó yá sọ tó ṣẹlẹ̀ sí ẹ. Gbogbo ìgbà tí mo ṣe wà ní pharmacist. Sọ̀rọ̀ sókè gbé òwà tó ṣe kí ni? Ìgbà tí mo ṣe ń lọ bíṣẹ́. Ẹgbẹ́ inú yẹn kàn máa ń dùn mí. Mo máa ń ké. Ẹgbẹ́ inú máa ń dùn ẹ́, ó máa ń ké. Wọ́n kàn sọ pé kí n lọ ṣe scan. Wọ́n ní kó lọ ṣe scan ńgbà tẹ́gbẹ́ inú máa ń dùn ẹ́. Wọ́n ní kí n lọ ṣe scan ó wá gbé appendix jáde fún mi. Ó gbé appendix jáde. Kí ló ti wá ṣe látìgbà yẹn? A ti ra àwọn oògùn. Grandma mi dẹ̀ ti ra àwọn àgbo tí mò ń lò. Ẹ ti ra oògùn, wọ́n dẹ̀ ti ra àwọn àgbo ẹ̀hẹ́n. Bọ̀ kò relieve, ó kàn relieve díẹ̀ but. Ó máa relieve ẹ díẹ̀, ó sì máa dùn ẹ́. Ó sì máa dùn. Kí wá náà ní kó ṣe mọ́mí ẹ̀dà kan dá mi lóhùn. Ẹ pẹ̀lẹ́ mà, màmá ẹ̀ ló mọ̀ ẹ́, ẹ rà ń bẹ̀ yẹn o. Ẹ rà ń bẹ̀ yẹn màmá o. Ẹ pẹ̀lẹ́ o, abiyamọ ẹ kú ọ̀rọ̀ ọmọ. Lovers all over the world, ẹ máa pè wọlé báyìí sórí 070-54900-751. Ṣé torí ọmọ ilẹ̀ fi jókòó? Kí ló ṣe? Sísà ni AVS. Ẹ kọjú ẹ̀ sí kíní. Kò tí ì rìn ní sàn. Sísà ni AVS kò tí ì rìn. Kò tí ì rìn, kí ló ní kẹ́jẹ́ fún lọ́sítù? Wọ́n ní pé iṣan kan gan níbi ẹ̀yìn ẹsẹ̀ ń bíbà. Wọ́n ní iṣẹ́ kan ṣe kí ni? Ó ti Steve. Iṣẹ́ kan ti Steve. Ẹ gbé súnmọ́ bí. Ó yá gbé dúró kó kọjú sí kíní. Ẹ ká aṣọ ilé. Ṣé kò lè rìn báyìí? Kò lè rìn. Kò lè dá dúró ni? Tó bá rí nǹkan ó máa ń dúró. Tó bá rí nǹkan ó máa ń dúró. Kò lè rìn. Ẹ bá ń dága kó dúró. Wọ́n ní iṣan ẹsẹ̀ àbí? Ó yá ìgbága síwájú ẹ̀ kó dúró. Ó yá dúró. Tó máa gbága kúrò nǹkan. Tó bá gbága kúrò máa ṣubú. Iṣan ẹsẹ̀ yìí ni iṣan yìí. Mo ń bọ̀ màmá ẹ kúrò náà. Ẹni sùúrù ẹ máa dì mú. Ẹ fílẹ̀ náà. Ìpínlẹ̀ náà kò dúró dáadáa gan ẹ̀jẹ̀ Jésù Olúwa Ọlọ́run ọmọ ogun ok kò lè ṣe báyìí tẹ́lẹ̀ kò lè dúró báyìí tẹ́lẹ̀ kò lè dúró báyìí tẹ́lẹ̀ ó ti fẹ́ máa kò lè dúró báyìí tẹ́lẹ̀ kò lè dúró báyìí tẹ́lẹ̀ àbí ó ti ń sunkún ẹgbẹ́
ìgbà tá a débi ló yẹ kó yàtọ̀ kódà ọ̀rọ̀ ẹ̀ ò dúró tẹ́lẹ̀. Ogun láyé o. Olúwa gbà mí. Ogun ayé ò gbọdọ̀ borí mi. Ogun ayé ò gbọdọ̀ borí mi. Ogun láyé o. Ẹ tújú ká mo ti ṣẹ́gun ayé. Ẹni bá ní Kristi ni. Àǹtí pẹ̀lú ó fẹ́ ṣe approach appendix. Ohun tá a máa ṣe rèé. Ok mama. Ok mama ẹ̀ lélẹ̀. Ó yẹ sọ̀rọ̀. Ọmọ dúró wájú mọ́mí ẹ̀. Dúró wájú mọ́mí ẹ̀. Ó yá. Ìrànlọ́wọ́ tí mo bá wá. Ẹ sọ̀rọ̀ sókè. Ìrànlọ́wọ́ tí mo bá wá fún àwọn ọmọ Nàìjíríà ni pé ọ̀dọ̀ ọ̀kadà ló kọ́kọ́ gbé ṣubú tèmi ò ká sí mo kàn fomi bá náà gbóná bá a jó so later kò ṣàárìn dáadáa náà ọ̀gá wa ni pé ká jẹ́ ká gbé lọ sí hospital ká wo ká ṣe scan yẹn ìgbà tá a wá ṣe scan yẹn náà wá sọ pé appendix ló ń dà ní àmọ́ tó tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó máa ń bẹ̀rẹ̀ báyìí rìn pé kinní ni wọ́n bá ní ká máa màgbó á máa gbó yẹn náà. Ẹ má náwó sí wọn ẹ lọ bá wọn ni ẹ má náwó sí wọn lọ́ọ̀kan. á mú àgbo yẹn náà kò sí solution kankan ìgbà míì tó bá dúró báyìí á ló tirẹ̀ wọ́n á fẹ́ ṣubú but ìgbà tá a máa gbó yẹn tó ń yàtọ̀ díẹ̀díẹ̀ ó ní tó bá fọwọ́ kàn wọn níbẹ̀ ó máa dùn ún gan so ẹ̀gbọ́n ẹ̀ tó dẹ̀ fẹ́ wọ́n fẹ́ ṣe operation ẹ máa pè wọlé sórí 07054 900 751 kí ló ní kẹ́yìn ṣe fọ́mọ yẹn lọ́sítù. Wọ́n náà máa ṣe kí ni. wọ́n máa straight iṣan yẹn. Wọ́n máa treat iṣan yẹn. wọ́n máa ṣe. èlò náà wọ́n máa straight yẹ. wọ́n ní 270 wọ́n dẹ̀ máa fún ní irin. 270,000. tó máa fi dúró. 270,000. ṣé kò jù bá ń lọ. Ó yá. Ẹ̀yin máa tajà ẹ̀yin ní wheelchair. Bàbá kílẹ̀ lẹ nílò. Ìrànlọ́wọ́ lórí kíni. Tíṣà ìránṣẹ́ fi ràn yín lọ́rùn. Ẹ bá mú fóònù yẹn fóònù mi dà. Lovers all over the world. Èmi mọ̀ pé pẹ̀lú ntọ́lọ́mbà ṣe lénìí àwọn èèyàn yìí wọ́n ó rẹ́rìn lọlé. Wọ́n ó rẹ́rìn lọlé wọ́n ó rẹ́rìn mo gba Ọlọ́run gbọ́ wọ́n máa rín ẹ̀rín lọ sílé wọ́n máa rẹ́rìn lọlé wọ́n máa rẹ́rìn lọlé lórúkọ Jésù wọ́n á rẹ́rìn lọ sílé. Lovers ó yá 070 54900 751 070 54900 751 070 54900 751 kí ni a fẹ́ ṣe? Kí la fẹ́ ṣe? Mo gbàgbọ́ pé support wa it will go a long way. Support wa á lọ a long way. Mo gbàgbọ́ pé support wa á go a long way. Ẹ lè padà ń tí yín mà. Ẹ ṣé mà. It's 07054900751. Àwa tí account number tó wà pinned. Yes sir. Account number tí wà pinned. Àwa tí a fẹ́ support wọn. Mo gba Ọlọ́run gbọ́ pé ntí a bá kójọ fún wọn lénìí. Ntí a bá kójọ fún wọn lénìí ó máa ṣe nǹkan ńlá kan tàbí méjì láyé wọn. Èlò náà fẹ́ ṣe operation tí 150 náà fẹ́ ṣe operation appendix. Very good. 07054900751. Ó yá, ó ti yá. Ẹ já máa pò wọlé. Let me know when you're free. Okay. Okay. It's 07054900751. Ẹnìkan send 20,000 wọlé. 20,000. Ẹnìkan send 10,000 wọlé. 10,000. Very good. It's 07054. Ẹ máa wo comment yẹn lórí phone. It's 07054 900 What kí ni Ọlọ́run fẹ́ lò wá fún lórí ayé àwọn èèyàn wọ̀nyí?
mo gbàgbọ́ pé àwa náà máa rí àánú gbà. Ọlọ́run ó dá sọ̀rọ̀ tiwa náà. Ọlọ́run ó dá sọ̀rọ̀ tiwa náà. Ohun tó ń kálukú wọn là kọjá ó ní agbára gan, ó serious gan. Ẹ jẹ́ ẹ máa gbé àwọn kọ́ yẹn máa wo kọ́mẹ̀ntì yẹn 07054900751 gbé àǹtí ẹni káwọn èèyàn ràn yín lọ́wọ́. gbẹ̀yìn ọmọ Nàìjíríà ẹ ràn mí lọ́wọ́ o. Ó yá. Ọlọ́run ràn yín lọ́wọ́, ẹ̀yin náà rà láàánú o, ẹ ní tọrọ jẹ gbẹ̀yìn ayé yín o. Ẹ̀yin náà gbogbo ọmọ yín ó pàdé aláàánú o, ẹ jọ̀ọ́ ẹ ràn mí lọ́wọ́ o tí màmá fi ṣiṣẹ́ o. Ẹ jọ̀ọ́ ẹ̀yin náà ní tọrọ jẹ o, ẹ ní ṣe fáìn bára gbẹ̀yìn ayé yín o. Ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi o. Bí sọ́dọ̀ bàbá pásítọ̀ náà. ẹ jọ̀ọ́ ẹ ràn mí lọ́wọ́. Olúwa ò ní gba ojú ọ̀sán òde ọ̀sán lọ́wọ́ yín. Olúwa ò ní gbójú lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan o. Ẹnìkọ̀ọ̀kan yín ẹ ní pàdánù ohun tí ẹ ní o. Gbogbo ohun tí ẹ bá ṣe láyé lórúkọ Jésù yóò jẹ́ èrè fún yín. Ohun tí ìṣòro tí ó dé bá yín tẹ́ fi ta ogún ìní yín, tẹ́ fi ta property yín tẹ́ jìyà fún lórúkọ Jésù kò ní ṣẹlẹ̀ sí yín. Ó yá gbé lọ́dọ̀ mọ̀mọ́ yẹn náà. gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà mo kí yín, ogun àtúnidé ò ní dìde sí yín o. Wọn ò ní tú àwọn ọmọ yín dá o. Ẹ̀yin ogun wàhálà lórí ọmọ o. A dúpẹ́ lọ́wọ́ yín, ẹ ṣàánú wa o. Ta ló fún ọ̀nbẹ ta ni a tún gbélé kan náà? Ẹ wo dọ̀ ó yá. ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ jọ̀ọ́ ẹ ṣàánú wa o, ẹ ní dààmú lórí ọmọ o. Ayé ò ní fọmọ dá yín lóró o. Ẹ̀yin náà ráàánú gbà o. Ó yẹ mọ́ mo kọ́mẹ̀ntì yẹn. Ẹ máa mi wò 07054900751. These people need help. Inú mi tí ẹ dùn. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ẹlòmíì fẹ́ ṣe nínú wọn kì í ṣe tí ó lọ jẹjẹrẹ jù. Torí alẹ́ àná wọ́n tó mélòó mẹ́rin lánàá náà. 32 going to 50. Wọ́n lọ síbi 50. Àwọn kan dẹ̀ ń lo kinní náà, wọ́n lo crutches. Tèmi tó dẹ̀ sẹ́ pé operation wọn ṣe kinní kan 2 million, operation 3 million. Ẹnì ó lágbára. Ẹ pẹ̀lẹ́ màmá, ẹ di bọ̀dá yẹn mú. Ó yẹ ẹ mọ́ mẹ́rin wo kọ́mẹ̀ntì yẹn pàápàá ẹ má mi wò ó. Ẹ̀yin tí Ọlọ́run fẹ́ lò fún wọn 20,000 kan náà ti wọlé ń bí báyìí. So lágbára Ọlọ́run pẹ̀lú àwọn tá a gbé wáyé, àwa náà máa gbìyànjú nínú ipá tí Ọlọ́run fún wa láti fi 100,000 support wọn. Ma kí ló sọmọ yìí? Kí ló sọmọ yìí? Ẹ sọ̀rọ̀ ókè mà. Ìgbà tó wà ní kékeré ó ní pé tatanus ó wọnú ìdodo. Mi ò gbọ́ yín mà. Tatanus wọnú ìdodo, àwa lọ sí General Hospital ní Ìkẹjà. A try ìgbà tá a try ta discharge wa wálé. Ìgbà tó wá di ẹbí ọdún 8 sẹ́yìn bó ṣe di pé ọwọ́ àtẹsẹ̀ ó wá rọ nìyẹn. Àtìgbà tó dẹ̀ ti rọ àrí èèyàn kankan ràn wá lọ́wọ́ àfi. Ọkọ yín kọ́ mà. Ó ti fi wálẹ̀. Ọkọ yín ti fi yín sílẹ̀. Ó ti fi wálẹ̀ láti ọdún 8. Láti ọdún 8 lọkọ yín ti fi yín sílẹ̀. Bẹ́ẹ̀ni o, àwọn èèyàn mo dáàdì kan gbé, mo dáàdì kan fa. Ọmọ kékeré àbúrò tí mo bí lé pé nígbà tí mo bí ọmọ yẹn ò lọ iléèwé torí ọ̀rọ̀ ẹ̀gbẹ́ ẹ̀. Ó mọ dúró ti sílé ni ó ti wọ 9 years náà kò lọ school. Tí bá ti wá kátà máa jẹ lọ tí mo kiri table water ti. Ṣó nìkan lẹ bí ni màmá? Àwọn 3 ni mo bí ẹnìkan tó kù. Àwọn 3 ni mo bí ẹnìkan tó kù. Ó nìkan ló kù. Kò yé mi, àwọn 3 lẹ bí. Àwọn 2 ló kù. Àwọn 2 ló kù. Ibo lẹ ẹ̀kọ́ yòókù wà? Ẹyọkan ti wá bíbá ẹlẹ́kan mọ́ ìgbà tẹni tó kù. 3 lẹ bí, ẹyọkan dà. Ilé àtàbúrò ẹ̀ ló wá lọ́wọ́. Ẹyọkan tó wá kù dà. Mi ò mọ ibi tí ìyẹn gbà torí ìgbà tí bàbá wọn ò ti yà sí wa ẹnìkan ló mú lọ ṣiṣẹ́ bóyá ó ti lò bóyá ó wà láyé mi tí ì mọ̀. Ẹ mọ̀ bóyá ọmọ yín wà láyé bí ó sì láyé. Náà 2 ló kù. Eléyìí àti ta ni? Kékeré báyìí tí mo bí lọ́mọ náà. Kékeré yẹn wá dà. Ó wà ní bíbá tẹ́lẹ̀ ìgbà tẹ́ni káwọn èèyàn yàgò díẹ̀ ló fi lọ sí àárín èrò. Okay, very good. Now kí ni wọ́n bẹ́ẹ̀ ṣe sọ́mọ yìí báyìí?
ní general hospital ní Lutu àti Kapa ẹ ṣàánú mi o ẹ ní pé general hospital kí ló fẹ́ ṣe ní general hospital. ọ̀nà máa fi nǹkan sí ní etí pé ó sì lè sọ̀rọ̀. ṣé kò lè sọ̀rọ̀ báyìí. kò lè sọ̀rọ̀ ti mú mẹ́mórì ẹ̀ lọ. kò dẹ̀ lè rìn náà. kò rìn kò sọ̀rọ̀. bó lẹ ṣe máa ń gbé ẹgbẹ́ dìde ṣé kò lè dìde. kò dá dìde ó ṣubú gan. kò dá dìde àwọn ọjọ́ ń ṣubú papọ̀ ẹ̀. ẹ̀jọ̀ máa ń ṣubú bó ṣe tó yìí kò lè dá rìn. kò dá rìn rárá kò dẹ̀ dá jókòó tí bá ti jókòó ti dáadáa ó máa ṣubú ni. kò dá jókòó ó ti àfẹ́ ti báàkì àti. kò lè dá rákòrò náà. rárá kò lè dá ṣe nǹkan kan mọ́. Jésù olùgbàlà Jésù olùgbàlà Jésù olùgbàlà Jésù olùgbàlà Jésù olùgbàlà kò lè dá ṣe ohunkóhun mọ́. so ó jẹ́ ìyẹn túmọ̀ sí pé ẹlòmíì go to dúpẹ́ tiẹ̀. eléyìí ní agbára o ẹ jókòó mà kí wọ́n ní kí ẹ ṣe ní general hospital. wọ́n ní pé wọ́n máa ra nǹkan sí etí yẹn kó fi ní mẹ́mórì padà kó máa tírèènì ẹ̀ wọ́n máa ra nǹkan fún wa tó fi máa kọ ní ìdúró bóyá ó sì lè sọ fáìkò dúró pé egungun bíbá yìí sì dáa bó sì lè dúró. ok wọ́n légungun bíi sì dáa bó sì lè dúró. pé a dẹ̀ máa ra nǹkan tó fi máa dúró àti ìjókòó ìgbà tí ò sí owó lọ́wọ́ mi tán ni pé a máa ra kíní etí yẹn ní 500,000 ẹsẹ̀ wọ́n máa ra kíní tó fi ń dúró wọ́n máa tírèènì ẹ̀ mo dé Kapa àti Lutu. kí wàá náà lè máa ṣe gbogbo ẹ̀ wá jèlò. gbogbo ẹ̀ lọ sí bíi 1 point kí ni. mílíọ̀nù mi mọ̀ bó ṣe ń pè mílíọ̀nù àti díẹ̀. ṣé ẹ lè pé hospital yẹn báyìí ká lè bá wọn sọ̀rọ̀ ká lè béèrè pé lóògùn tí èèyàn bá ti lówó ní general ọmọ lè ní. ẹ má sọ yẹn online lẹ́wà ẹ má sọ pé ẹ má dárúkọ hospital online lẹ́wà ṣẹ́gbọ́ ẹjọ́. kì í dáyọ̀ lóhùn nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn ó yẹ kí n ní nọ́mbà àwọn bọ̀ tí bá ti bẹ̀ wọ́n. bẹ̀ wọ́n ṣàníkẹ́ ẹ wá owó wa. mọ́mì wa mo rí tẹ́ ẹ wọ́ débì nsìn kí ló ṣe yín ẹ jókòó jẹ́jẹ́ ń wo bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe wà ilẹ̀ ṣe ń ṣe ó yá ṣé bẹ́ẹ̀ ṣe wà ilẹ̀ ṣe máa ń ṣe káàkiri láti bí ọdún wo lẹ ti wà báyìí. ìgbà tí mo ti pé ìgbà tí mo ti pé ọmọ 15 years. ìgbà tí pé 15 years old lẹ ti wà báyìí. 15 years old ẹ tó ọmọ ọdún mélòó báyìí. mo ti pé ọmọ 31 years. ẹ ti pé 31 years báyìí so 16 years rèé tẹ́ ti wà báyìí. báwo ló ṣe jẹ́ṣẹ́ ṣubú ni kí ló ṣẹlẹ̀. mọ́ ìmú oúnjẹ náà ń tà. oúnjẹ ni mọ́mí yín ń tà ok. wọ́n wá di ẹ sọ̀rọ̀ òkè díẹ̀. ọlọ́ọ̀dánù oúnjẹ wọ́n wá di láàárọ̀ wọ́n wá bá mi wípé táyé dìde ńlẹ̀ mọ́ á ní à ìmọ̀lẹ̀ dìde ńlẹ̀ wọ́n ní mò ń ṣeré ni wọ́n ní pé mò ń ṣeré ni pé kí n dìde ńlẹ̀ mo ní mọ̀ mi ìmọ̀lẹ̀ dìde ńlẹ̀ apá mi ẹsẹ̀ mi eléyìí ó lọ sẹ́yìn ìyí náà lọ sẹ́yìn kò sí ọwọ́ kankan ẹ̀yìn mi ó ti gan wọ́n wá sá gbé mi gbàtọ̀ gbé mi wọ́n gbé mi lọ sí hospital gbàtọ̀ gbé mi lọ wọ́n ṣẹ̀ṣẹ̀ ń kọ́ mi wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé mi jókòó bá ṣe ń gbé jókòó wọ́n símẹ́ǹtì ẹsẹ̀ mi wọ́n ṣe ọwọ́ mi débi wípé wọ́n gbé mi pé kí n sá tiẹ̀ lè máa fi jókòó títí wọ́n sá tíráyì wọ́n ń tọ́jú mi wọ́n lè fẹsẹ̀ rìn máìlì 12 tán fi ẹsẹ̀ rìn lọ tán sá lè tọ́jú mi tọ́jọ́ pé kò sí nǹkan kan ní gbogbo ìgbà yẹn tí ò sí owó kankan mọ́ àtìgbà yẹn ni nǹkan ló sá ti ṣẹlẹ̀ sí mi. ẹ pẹ̀lẹ́ ṣé bẹ́ẹ̀ ṣe wà náà lẹ ṣe wá má rì bẹ́ẹ̀ náà lọ́kọ́ ṣe fún yín ọkọ tó fẹ́ yín náà. kò sí ní a ti depart. ẹ ti depart bẹ́ẹ̀ ọmọ mẹ́rin lẹ bí fún wọn bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ bí ọmọ mẹ́rin fún ọkọ yín pẹ̀lú kọ́ndíṣàn yín yìí ẹ bí ọmọ mẹ́rin níbo làwọn ọmọ yín wà. wọ́n wà ní Mọ̀dẹ́kẹ́. ok kò sí ẹ̀kan ń bí. kò sí nǹkan kan. eléyìí nǹkan tó tẹ̀lé yín. òun nìkan náà ni mo mú wá síbi àwọn mẹ́ta. bẹ́ẹ̀ ọmọ yín náà ni òun náà mo béèrè pé ṣé kò sí ẹ̀kan ń bí. ẹyọkan wà ń bí ẹyọkan náà. ẹyọkan wà ń bí báyìí kí wàá lẹ nílò kí lẹ níìdì. mo níìdì pé kán ṣe mí láàánú kí owó tí màmá fi ṣiṣẹ́ ni mo níìdì. ṣé bẹ́ẹ̀ ṣe wà bẹ́ẹ̀ ṣe fìdíwọ́ iṣẹ́ ẹ̀ nílò wheelchair ni. mo wheelchair kan gan mo ní tẹ́lẹ̀ tẹ́nìkan gbé fún mi wọ́n sẹ́ǹdì mi gángbà yẹn ó gbé ṣùgbọ́n kẹ̀kẹ́ yẹn ó nídìí kí n tún ṣe ni kò sí pé kíní mo ní kẹ̀kẹ́. ó nílò kẹ́ ẹ tún ṣe. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n owó tí màmá fi ṣiṣẹ́. ẹ ń bẹ̀ ṣe bẹ́ẹ̀ nídìí kẹ̀kẹ́. mo nídìí tí. ẹ dẹ̀ nídìí tẹ́ fi mọ iṣẹ́. bẹ́ẹ̀ ni sà. irú iṣẹ́ wo lẹ ń ṣe. aṣọ yámù yẹn ni mò ń tà. kí ló ń jẹ́ yámù. àwọn aṣọ gẹ̀ẹ́n. ẹ ṣiṣẹ́ gidi ẹ dìde ẹ jókòó ẹ dìde ẹ ra àánú gbà ẹ pẹ̀lẹ́ màmá ẹ pẹ̀lẹ́ pásítọ̀ dà ìyàwó yín bò ní ìyàwó yín wà ẹ wá òrùn yẹn ti ràn eléyìí mọ̀ lágbára o. Thank you for watching. If you're new to this channel,
Consider subscribing so you won't miss out any of our latest video. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drive TV. olólùfẹ́ Drive TV àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drive TV. Keep watching Drive TV. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drive TV. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó bá lọ? Ó ní iṣẹ́ rẹ̀. Ibi ni kò máa wò Drive TV. Thank you. Chloe. Drive TV, driving you around the world.